bá mi ṣe kábíyèsí bàbá mi ọdún o. Kábíyèsí o. Ó kí Ọlọ́run ọba tó láyé, ọba tó lu gbogbo tó lè sùn gbogbo, ọba tó mú bàbá rẹ̀ adé wá, wá ẹ̀tùsí gbogbo wa láti jẹ lórí ilẹ̀ Yorùbá lọ́wọ́ ayé bàbá pẹ́. Mo sọ̀rọ̀ nígbà tí wọ́n wá wípé Ọlọ́run ní bàbá ìsìn wa. Ọlọ́run ní bàbá ìsìn wa. Bàbá. Ọlọ́run bá ń bàbá yìí. Ó wá tẹ olórí gbogbo ọmọ òdu àpátápátá káàkiri ayé. Lọ́kìọ́. Bàbá wa fi rẹ̀ lẹ́bi àkìtà. Kálukú wa ń wá bẹ̀. Ó fi rẹ̀ lẹ́bi oko. Kálukú wa ń mérè bẹ̀. Lọ́kìọ́ Sunday. Ó fi gbogbo nǹkan tó ní àtọ́lá àti bàbá tó wá jọ mí lójúlé ní ẹ̀rù tó bà mí. Wọ́n á wọlé mo dọ̀bálẹ̀ wájú bàbá mi. Bàbá mi wá ní Sunday ọmọ mi kò ní dání. Ẹ tilẹ̀kùn ọmọ rẹ̀ ní. Ẹ sílẹ̀kùn òun lórí ilé bàbá rẹ̀. Kábíyèsí ẹ̀ mú. Bàbá tó bí mi àti bàbá mi Sàǹsì Àjàó Adéyẹmọ. Ó ní kò sí ẹnì kankan tọ́jú ọmọdé tàbí wèé tọ́mọ yìí ọdún tó ń pè ní Ọọ̀ni. Ó ní Ọọ̀ni tẹ̀ ń wò yẹn. Ó ní gbogbo ọjọ́ ojúmọ́ tílẹ̀ bá ti mọ́ tí ojúmọ́ rí bá ti mọ́ báyìí ní Ọọ̀ni máa ń ṣe ètùtù sí gbogbo ilẹ̀ Yorùbá gbogbo ọmọ ìfọ̀ pé gbogbo ibi tẹ́ ẹ bá wà kẹmọ lọrí kẹmọ bọrí ní ọ̀pọ̀lọpọ̀ báyìí ilẹ̀ Yorùbá ọ̀pọ̀lọpọ̀ dàrú. Bàbá mi wá ní láàrin ọdún kan ọjọ́ kan ṣoṣo pé ní Ọọ̀ni máa ń fi sinmi ó lò nìkan ló sì mọ̀ ẹ máa ń ṣe kábíyèsí lọ́jọ́. Bàbá mi ní gbogbo ọjọ́ ojúmọ́ tílẹ̀ bá ti mọ́ ní Ọọ̀ni ọmọ ṣe ètùtù pé ẹni tó lóko kọ́bọ̀ rí ẹni tó lòdù kọ́bọ̀ rí ẹni tó lójú ogun kó wálé lẹ́rọ̀. Bóò ni bàbá ó sì wá ràn ọmọ rẹ̀ ń sẹ́ tọ́mọ wà déjú lòdù bàbá òun lọ ó sì wò. Ẹ bá ṣe kábíyèsí bọ́ọ̀ ni. Ọlọ́run lọ́rẹ́ bàbá wa àti ìdí Ọọ̀ni bàbá eléyìí tó ń ẹjọba ní kí o tiẹ̀ sí àdúrà tí wọ́n lè ṣe fún bàbá yìí àárọ̀ lọ́run mi ò rí Jésù bàbá mi sọ fún mi lẹ́ẹ̀kan mi ò rà nàbí rí sallallahu alaihi wasallam ṣùgbọ́n mo rí bàbá Ọọ̀ni nínú ìwé ìtàn nígbà táwa kéré ètò Ifẹ̀ náà mo ti gbórúkọ Ifẹ̀ náà mo ti ń jẹ́ Sunday ọmọ bàbá Ìgbòho nígbà bàbá Ìgbòho wọ́n sọ ní Sunday Ìgbòho bí tí mo ti gbókọ̀ náà lọ́nà rẹ̀ nítorí sàdúrà fún mi tí mo ti gbókọ̀ náà lọ́rẹ̀ tí mo wá ń gbé káàkiri ayé. Bàbá ilé náà wò yìí kò lò rárá nú ayé tọ́lọ́ lọ́run rẹ wá ṣe ètùtù yẹn kálá bí ó wà lórílẹ̀-èdè Yorùbá ni yóò lò tó wà náà sọ ti yẹ sínú ayé. Mo ti wá ẹ̀yìn pé ẹ̀kan tí mo ti wá tí mo yọ wọlé wá kí bàbá tí mo délé padà bí tí mo tún lọ sá pamọ́ sí tó kóso kẹ̀kẹ́ òfin fún mi. Ẹ bá ṣe kábíyèsí fún bàbá ọ̀rẹ́. Bàbá Olúgbọ́n gbà mo padà lọ́dọ̀ rẹ̀ ó ní bó ti lọ ọ̀rọ̀ ni mo ní ọlọ́rọ̀ kọ̀ọ̀rọ̀ ti yẹn ó ní mo sọ̀rọ̀ fún ẹ pé bàbá rẹ̀ lára ọjọ́ ìlú wà láì pẹ́ Ọọ̀ni ọ̀ṣáájú àwọ̀ tẹ̀lé láwọn ẹjọ́ rẹ̀ lọ́ba ọmọ ọkùnrin. Ó sì ní bẹ́ẹ̀ ẹ bá ṣe kábíyèsí bàbá ọ̀rẹ́. Gbogbo ẹnikẹ́ni tí bá wà jẹ́ ọkùnrin ni obìnrin ni tọ́ba ní òun bínú bàbá òní yọ àwọn ẹni. Àwọn ìdájọ́ àṣọ fún mi pé bàbá mi kọ́nà ìyá ẹni yẹn pẹ́. Ọmọ tó bá fẹ́ pẹ́ láyé rẹ̀ ẹni tó bá ti yá wò tí ọmọ tó ń ṣe mọ́nú ọpọlọ ní ó sọ pé bàbá ọmọdé ní ìjọba ọmọ tó ń ṣe mọ́nú ìdíkẹrẹ ní tọ́ba lójú tó lóyè tó bí àtàlàtà náà mú yóò mọ̀ pé bàbá yìí Ọlọ́run pé wá ní bàbá ọba tí gbàdọ̀ balẹ̀ balẹ̀ ọ̀rẹ́ Ọlọ́run ti ayẹ wa ẹ sì ti ẹyin olórí adé gbogbo àfihàn ìlú Ọlọ́run wa ayẹ wa sí wa sùúrù tẹ́ ẹ ní tí ẹ ń kó gbogbo nǹkan mọ́ra kò tí ní máa wá ní tẹ́lẹ̀ gbogbo ẹyin òbí sẹ́lẹ̀ kankan kó fọ́nà tó lẹ́bi búra bàbá òbí sẹ́lẹ̀ kankan ṣùgbọ́n gbogbo àwọn tí wọ́n ń ṣe bí kọ̀ǹdọ̀ kan ń dún tí wọ́n ti ń bì lọ́nà kan tàbí kejì Ọlọ́run ló fi ń so lórí.
èmi mọ̀ ọ́n tàbí pé gbogbo ẹ ti dé adé lórí ayé ta wà ẹ̀yin lọ́rọ̀ fún nàmbà wán èyí kò ṣe pé mo ń yọ sọ ìjọba ló ṣe bẹ́ẹ̀ ọlọ́run tó lè ní ṣe bẹ́ẹ̀ ìjọba dẹ̀ fàṣẹ sí èmi kọ́ ni mo kúkú sọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bá bínú mi lórí inú ẹ̀mí ló lásán lórí èmi kọ́ ni mo ṣe bẹ́ẹ̀ ìjọba ẹ lọ bínú sí ìjọba tó ṣe yìí. ṣùgbọ́n bàbá àwa ọmọ yín ọ̀tọ̀ ló ń dá abáwá lé ní àwa lórí yẹn náà lọ́tọ̀ ẹ fà ìgbà wá á pè ní tì ẹ̀yin lólórí gbogbo àwọn ọba yìí kò ní láti fún lẹ́tà àdèmọ̀ kó wọ́n jẹ wa àṣẹ ọlọ́run ní gbogbo wọ́n jẹ wa afẹ́kẹ́ wà lójú kan ẹ ti dolórí náà níjọ́ tá a bá pè mí tì yẹn ẹni tí ọba wá yẹn la mọ̀ kó ń ọba Yorùbá ni gbogbo ayé náà rẹ̀ ni orí ìṣèjúdò rẹ̀ lọ́tọ̀ ni a pè mí tì yẹn mo lè mọ̀ pé àbá mi jẹ mi wọ́n sọ ẹ sọ mi tẹ́ bá fẹ́ ká fi sí a pè gbogbo ọba wa bí náà la fi sí gbogbo ọba ó sì wá bí ọba tí ọba wá bí a ti mọ̀ pé ọ̀tá lẹ́yìn Yorùbá ọlọ́run ló ṣe é bẹ́ẹ̀ mo lè mọ̀ pé njọ́ náà mo mọ̀ kọ́rọ̀ tí ó pẹ̀lẹ́ ní ọ̀rọ̀ tí gbogbo nǹkan sọ tí gbogbo yóò ṣe kùlẹ̀ ní ọlọ́run ní kárí bẹ́ẹ̀ ọlọ́run ní bẹ́ẹ̀ kùlẹ̀ ní ẹ̀yin ni ẹnìkan sọ̀rọ̀ fún mi lẹ́nu ó ní kí ló táwọn ọba yòókù kì í ṣe bí bàbá ọ̀ nìyẹn ó ní ọkọ̀ kì í ṣòṣèlú ó ní àti olóṣèlú àti omi akọ́dù àti apc àti ọlọ́pàá bàbá oníjọ ọlọ́mọ mi gbogbo yìí ó ní bọ́ba tí wọ́n ṣe nìyẹn ẹ̀mọ́ ní ẹni tí ọba mọ orí ẹ̀ àṣàlàyé fún wọn àtúnṣe ni àtàjẹ́ ni bàbá mi lọ́lọ́run rán mo sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan yóò tí bàbá mi sọ̀rọ̀ yẹn fún mi àyà mi já mo ní oníbẹ̀ ni ó ní òní tí mo ń wò yẹn ó ní lórí ni ó ní mọ̀ ń ṣe ètùtù àlàáfíà sí gbogbo ilẹ̀ Yorùbá pátápátá pé ká mọ̀ lọ rí ká mọ̀ ó ní ọjọ́ kan láàrin ọdún kan ní òkè fi ṣe tí fi ṣe ó ní òun ọlọ́mọ òun ara ọlọ́dún tẹ̀ tẹ̀ lẹ́nu àdúrà wa náà ni ọlọ́dún tẹ̀ tẹ̀ lẹ́nu ẹ̀sọ́ lẹ́ẹ̀kan ẹni ọmọ mi ló nílé rẹ̀ ẹ̀sì tó lẹ́kùn ọba tó wà wọlé bàbá ọlọ́run bá tó ní ló tó fi ní síbẹ̀ yóò sílẹ̀kùn gbogbo ayé fún yín pátápátá ọlọ́run bá tó ní yóò sílẹ̀kùn gbogbo ayé fún yín pátápátá ọlọ́run bá tó ní yóò sílẹ̀kùn gbogbo ayé fún yín sí fún yín mo lọ sílẹ̀ yíbò lọ́dọ̀ àwọn tòkólò wọn lọ méjì ọba bẹ̀ wọn ní àwọn ọmọ rẹ̀ wọn á kí kábíyèsí ó ní ọ̀ọ́ni ní olórí gbogbo àwọn ìfọ̀ ó ní ilẹ̀ Yorùbá làwọn ti wá ó ní Ìjẹ̀bú làwọn ti wá wọ́n ní àyùsọ ó ní yẹ́sì ó ní ọ̀ní sí nọ́mbà wán ní táwọn tẹ̀. wọ́n á rí i pé ilé ìmọ̀ ìpá kàṣẹ́ ara nígbà ibo mẹ́fà fọ́ ni gbogbo ilẹ̀kẹ̀ tó kó sọ́run gbogbo ẹ̀ ọlọ́ọ̀ni nọ́mbà wán ta ló wá kù tí ò ní gbà àwọn ètò ìṣe Yorùbá ti wá o òun náà tó wá ń kílò pé Ìjẹ̀bú làwọn gan ti wá orí omi gbogbo ọ̀dọ́ tí wọn omi lọ́mbẹ̀ ni kò sí nǹkan kan omi tí ọba tí ò níye ní Benin Republic wọ́n lọ ọ̀ní lọ́lọ́run fún mo méjì ọba ní Togo wọ́n lọ ọ̀ní lọ́lọ́run fún mo méjì ọba ní Benin Abidjan wọ́n ní ọ̀ní lọ́lọ́run fún ọlọ́ba ló ṣe níbẹ̀ o àwọn ọmọ yín apẹ̀mẹ́tì yẹn á lè mú lẹ́tà wá sí àwọn àmùfún yẹn fún wa lé àwọn ìgbà tí gbogbo ọba pátápátá wọn wà báyìí ẹ wá sábà fún bíbọ̀ ẹ dẹ̀ fi dáwọ́ ọmọ yín lójú pé gbogbo ọmọ Oòduà pátápátá o gbogbo ọba ilẹ̀ Oòduà náà ló wà ń bíbà lọ́dọ̀ ìlẹ̀ jẹ́ olórí gbogbo wa kò sí ìjà kankan kò sí kankan mọ́ kò sí gbogbo kankan mọ́ ẹ rí i pé iṣẹ́ tẹ̀ gbé fún wa ọ̀nà ìlú tún di inú tiwa gan ìdúró láwọn fi ń dàgbà yẹn àti wá di Aríléyẹnká nìyẹn ọdún náà èmi Aríléyẹnká lè nígbà tẹ́mi ìdíjọ́ ọmọ yín tẹ́lẹ̀ èmi kò síbi tí gbogbo àwọn tẹ́mi ń bá tẹ́lẹ̀ ọmọ ọ̀nì náà ni gbogbo ọba tẹ́mi mọ́ lọ́nba wọn lẹ́ta so kò sí bá ti dé akọ bàbá ó mọ sílẹ̀kùn fún straight ọlọ́mọba tó ní yọ̀mọ̀ sílẹ̀kùn fún gbogbo irú ẹkùn tí ẹ pàṣẹ rẹ̀ olóyún tí mo wá ẹni àlàáfíà ó dìde ni pé àyọ̀gbà ẹni ogun tí mo tógun tó lọ yẹn bàbá mi ní ogun yẹn lé o sẹ́yìn lé ó lé pa o ṣùgbọ́n ọba tó ní mímọ̀ pé mo tó tì ọ́ nínú ọkàn nínú ara ní gbogbo nǹkan mo fi dúró tì ọ́ mo sì ń sọ pé nǹkan kan ò ní sí ọ mo sì dé bá mi láyọ̀ security rẹ tó bẹ̀rẹ̀ nígbà tó lé láìpẹ́ gbogbo ọ̀sẹ̀ tó ó sì sẹ́tù security tí mo wá sọ fún yín nígbà tá a dífà nípa nílò ẹ̀kùn ní ká mú pé ìwé ẹ̀kùn òun ní ká mú torí pé ipá ìwé ẹ̀kùn nípa tó lágbára ni pé òun ló yẹ ká ṣe àdẹ ìgbàbẹ́ so àwa ń fi lọ́lẹ̀ káàkiri mo bá bàbá mi tó jẹ́ ọmọ yín ààrẹ orílẹ̀-èdè mo bá wọn sọ wọn lè pàṣẹ èyí ló dàbẹ́ so wọ́n fà mí lé àìdí ọwọ́ wọ́n fà mí lé àwọn iṣẹ́ tí wọ́n lọ́wọ́ òun pàṣẹ káàkiri ó dàbí báyìí àwọn ọlọ́pàá ara ti tẹ̀lé wọn tẹ̀lé jáde wọ́n ti ń wọ inú gbó káàkiri wọ́n tẹ̀lé wa láti mọ nǹkan ìbọ̀ bí ìgbà ṣe lọ
so now àwa ti fi ti Ọ̀ṣun lélẹ̀ ọmọ yín Fẹ́mi náà ní àfiṣe olórí àwọn olórí nígbà tó jẹ́ olóògbé lórí gbogbo Ọ̀ṣun state ní ẹni tí wọ́n ti ń gbóngbóng kí ló ṣe nígbà yìí ká ló òun ni a fún gẹ́gẹ́ bí Ọlọ́run ti gbé àṣẹ sí lẹ́nu torí pé ọba tó nílé òun ló fi àṣẹ sí lẹ́nu ẹ sì ti gbé lórí náà ẹ sì jẹ́ pẹ́ wọ́n tí mo ti gbójú mo ti wà lùfẹ̀ àwọn bàbá wa dé sọ bí adé rẹ̀ ti ń so lórí lọ nígbà tí wọ́n mọ̀ sí láyé wọn kò bàjẹ́ mo sọ̀rọ̀ kẹ́ńjọ́ kan àwọn èrò tó mọ̀ ń purọ́ bẹ́ẹ̀ bàbá mi ó ti wá pọ̀ mọ́ àmì ìlú nígbà tí ìjà kan ṣẹlẹ̀ láàrin àwọn ọba kan inside Ogun State àwọn ìyàwó ìgbà náà wá ní kan lọ gbé bàbá wa Adésọjí Adérẹ̀mí wá bàbá ní èèwọ̀ Ọọ̀ni fo òkè odò bí Ọọ̀ni ọdẹ tó lè fo òkè odò ó ní àwọn ètùtù tí àwọn ó ṣe èbó ní ìjà tí ń ṣẹlẹ̀ yìí ọdún nìkan ló lè parí ẹ̀ kò sí ọba tágbára rẹ̀ gbé ní gbogbo ìlú wa bóyá bàbá mi tó wá pètè yẹn fún mi bóyá rọlọpàá mo fẹ́ wá mo ti ní lọ́ba tó ti fojú kan bàbá mi ní wádìí ọ̀rọ̀ yìí wọ́n ní bàbá Ọọ̀ni wá ní Ọọ̀ni tó lè fo òkè odò ó ní àwọn ètùtù bàbá kàyé àwọn nǹkan tí ó sì gbogbo òyìnbó ẹni gbogbo dà bọ́ bá ní gbogbo ayé lábì agbọ́dọ̀ ṣe tó nígbà tí ń ṣẹlẹ̀ yìí lágbára Ọọ̀ni nìkan sí lọ́ba tó lè ṣẹ́tù ẹ̀ ẹ bá ń ṣe kábíyèsí fún bàbá Ọọ̀ni wọ́n kọ́ wá jókòó nu yàrá ya rẹ̀ àbí nu yàrá bàbá rẹ̀ wá ní ọ̀dẹ̀ ìṣe alákọ̀ọ́kọ́ tí bàbá rẹ̀ wá lọ alákọ̀ọ́kọ́ bàbá Ọọ̀ni wá lọ bẹ̀rẹ̀ ọdún náà bá fi ṣe gbogbo ìṣẹ̀lẹ̀ tẹ́lẹ̀ ní gbogbo tó sọ̀rọ̀ gbogbo wá tí wàá fi ṣe gbogbo bàbá Ọọ̀ni wá lọ síbẹ̀ bàbá wa ní sọ́jú lọ parí ìjà yẹn ń gbà so Ọlọ́run bá tó síbẹ̀ nígbà tí bàbá wa lọ tán ó tún wá gbẹ̀yìn wá gẹ́gẹ́ bí ọba àlàáfíà bàbá àgbàlagbà wọn ní láti mú wa torí pé gbogbo gẹ́gẹ́ nígbà mọ́ra àtúntẹ̀ ń ṣe ní ẹ bá lójú inú tọ́jú ẹ tó lọ́pọlọ tó dẹ̀ di ọmọ àgbà yóò rí pé àgbà yẹn ti wá láti lẹ̀ ní ipò àgbàládé bá gbà níjọ́ kan èmi ò ní pẹ́ ní ọlọ́ba akọ́ni fún mọ́gà ìdíje oríkèsọba lójú bàbá mi wá àwọn àmì prógámù kan lẹ́kọ̀ọ́ bàbá dé ń dógó bàbá òní bẹ̀rẹ̀ ní ọjà àwọn kan òru bàbá bá délé náà lóde bàbá mi mọ̀ ẹ́ tọ̀rọ̀ tí mo sọ yìí vice president ní mẹ́mẹ́ Ọ̀ṣínbàjò wà mẹ́ ni bàbá mi wá dé wọ́n gà dín yẹn torí mi ò ká kọ́ ba ọ wá lọ bá bàbá fẹ́ etí péjú máa gba microphone à dídìrín ni wọ́n ní wọ́n ní ọba àdélago méjì ọba àdélago mẹ́ta á dóde ni wọ́n mọ̀ ń dóde ọ̀ní ni ọ̀ní dóde yẹn ó nu bí wọ́n gà dín wọ́n nírú wọ̀ yìí wọ́n gà dín yẹn nígbàdàn ọ̀ ìsọ̀bà wọ́n ní mi ló pé ní ọtọ́ wá bàdàn bàbá Olúbàdàn kò tí ìlú Olúbàdàn nígbà náà wọ́n sì wà ní bẹ́ẹ̀ bí nàmbà kílì sí Olúbàdàn ìgbà náà bàbá wa ní sàlélẹ̀ ọ̀nà lọ́jọ́ kó láyà mọ́gàjì ni ọ̀rọ̀ tó fún ọmọ òdìbò ní pèsè ọ̀nílẹ̀ èdè bí wọ́n bá gàjì bí wọ́n bá ṣe àga onísìrì nàmbà wà lòun òwò ní sùmẹ́tọ̀ ọlọ́jọ́ kó láàrin àwọn mọ́gàjì Ọlọ́run ní payẹ́rẹ́ bàbá mi Ọlọ́run jẹ́ kẹ́ gùn lẹ́mìí àṣẹ tí Ọlọ́run fún yín kékeré tí wàá tún ayé sí kò ní kó lọ́dọ̀ yìí láéláé àṣẹ Ọlọ́run fún yín kékeré tí wàá tún ayé sí kò ní kó lọ́dọ̀ yìí láéláé Ọlọ́run bá tó ṣe ní ẹni àkọ́kọ́ kò ní gbà lọ́wọ́ yìí láéláé gbogbo pẹ̀lú Ọlọ́run fún yín mo sọ lẹ́gbẹ̀ẹ́ tó yàn Ọlọ́run ní ìdí Jésù ní ìrí àná Muhammadu sallallahu alaihi wasallam ọmọ orí bàbá mi Ọọ̀ni mo sì wà ní orí ìtẹ́ bàbá mi Ọọ̀ni tí mo jókòó ń bẹ̀ tí mo fẹ́ ọ̀kẹ́ lẹ́sẹ̀ ìyẹn ti fi hàn yí pé mo ti rọ́lọ́run náà torí pé àdúrà táwọn bàbá ilé bá ṣe fún yẹn mọ́mọ́ yẹn bàbá mi ní bó ṣe ń lọ yìí láìpẹ́ láì jìnnà ọ̀npọ̀n lé tó jókòó tó mọ̀ ọ̀bọ̀ bá jẹun ó ní bàbí òní bẹ́ẹ̀ bàbá mi ṣe kábíyèsí òun la fi ṣe olórí ìwé ẹkùn lọ́sùn state gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe fi rán mi mo sì ti àti fi búra fún lóṣogbo lẹ́nu bàdẹ̀ sí sọ bẹ́ẹ̀ náà mo sọ pé tá a bá ti ń kú omi á lọ gba ìwúre lọ́dọ̀ nàmbà 1 bàbá wa mi oríire ni wọ́n ní lórí alálẹ́ gbogbo sàdúrà fún rẹ̀ kọjá ìjọba ọbẹ̀ ogun ló fẹ́ gbà yọ ọ̀gá rí o tó lè gba bẹ́ẹ̀ gan láàrin ọdún bíi 20 ọmọ ọlọ́kùnrin ṣùgbọ́n tó Ọlọ́run bá tó ní kí bàbá jẹ́ olórí gbogbo àtọmọdé àtàgbà ọgbà fẹ́ everybody ó sílẹ̀kùn ẹlẹ̀ fún gbogbo ayé òun ni bàbá gbogbo yín bàbá wa ní
ọ̀yà ìmọ̀bọ̀ ẹ sílẹ̀kùn pé gbogbo wọn wọlé tó mọ̀ ọmọ mi ò ní dání bàbá ọlọ́run bá tó ní mi yóò tó bá mi sílẹ̀kùn àlàáfíà fún ayé bàbá pé aláṣẹ bàbá mi mo kàn fẹ́ ẹ ṣàdúrà fún bàbá ń ṣàdúrà fún tán ẹ bá wá ní gbórúkọ kẹjọ mọ̀ fún yín ní igbó mo ṣe ẹ bá fẹ́ náà. kábíyèsí o kábíyèsí o. Àwọn ará tó sọ ni wọn fọlọ́pàá mú bákan ní ẹbí lẹ̀ olùkọ́ ẹgbẹ́ olúwa ló ti wá jí nǹkan wá jí nǹkan ló ń kẹ́ bàbá rẹ̀ rí ọmọ bàbá gbogbo wá sí lọ́jọ́ kó gbogbo ìjọ bàbá mi láwọn fi dáwọn lọ́lá àtọ́kadà tó mọ̀ yóò burúkú. Kábíyèsí o. Ẹ bá fẹ́ràn wọn ní ti dáadáa ilé ní wọn ọlọ́wọ́n bá tó ní tó fi ń kẹwàá onígbà yìí lọ́wọ́ wa onígbà yìí lọ́wọ́ wa nígbà tí bá lo bí wàhálà 70 years nínú ayé àwọn ọmọ bí bàbá fẹ́ lò láti sí i bàbá ìròyìn fẹ́ kí bàbá lọ́wọ́ ẹsẹ̀ bẹ̀rẹ̀ ṣàṣàṣì good morning ní báyìí nígbà tí bá ṣe débi good afternoon nígbà tí bá débi good evening àwọn ọmọ bí bàbá ìrọ̀ ẹsẹ̀ ẹgbẹ́ tó ṣe good morning lẹ́ẹ̀kan sí yóò ṣe sọ̀rọ̀ sí etí ọmọ wọn sọ àbọ̀ ẹ̀tún lóye. Mo kí kíkanjú wa olóríire ẹni tó jẹ́ pé Ọlọ́run rán fún wa ní ilẹ̀ káàárọ̀ òjìrè. Ẹ̀yin tí ẹ ṣe ìdáàbòbò pátápátá nínú ilé-iṣẹ́ ìdáàbòbò ìwé kòkó kí gbogbo yín o. A máa ju yín ṣe o. A ju yín ṣe láàárọ̀. A ju yín ṣe lọ́sàn-án. A ju yín ṣe láṣálẹ́ o. Gbogbo orí adé tó wà kálẹ̀ mo fi gbogbo wọn kí yín o. Ọba lófẹ̀. Sàlú. Àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ mo kí gbogbo orí adé ẹ ṣé ẹ kú àmójúbà ọmọ yín olóríire mo kí Sunday Igboho mo kí dáadáa Igboho ṣá ẹ bá mi sá dáadáa ẹ bá mi sá. Ọlọ́run fún ẹ̀mí ìrẹ̀lẹ̀ tó bá lo lóògùn tó láyà tó nígboyà ìgboyà gangan olóòlọ́dà oògùn tó máa ń jẹ́ kí oògùn ṣiṣẹ́ gan nìyẹn tó máa ń ràn lọ́wọ́ nìyẹn Ọlọ́run fi gbogbo ẹ̀ kẹ́ orí mi wú inú mi dùn wọ́n ti lóun gbọ́ pé pẹ̀lú gbogbo àwọn ọmọ ogun bẹ́ẹ̀ bọ̀ o ti ń retí o ti fojú sọ́nà owó òníwá ní ẹ̀ mo ṣáà ń gbọ́rọ̀ ẹkùn lọ́tún mo ń gbọ́rọ̀ ẹkùn lósì
ẹ bá mi pàtẹ́wọ́ fún gbogbo yẹn. Kí gbogbo yín ẹ kú iṣẹ́ takuntakun. Kí yín lọ́tún lósì lọ́mọdé àti àgbàlagbà. Dúpẹ́ lọ́wọ́ yín o. Iṣẹ́ ribiribi tẹ́ ẹ ń ṣe orí adé àgbè gbogbo yín o. Ẹ̀sìn dálẹ̀ ilẹ̀ káàró òjìrè àgbè gbogbo yín o. Ọ̀nà yín kò máa la o. Ṣé gbogbo yín lẹ̀ ń gbọ́ mi? Wọ́n ti gba gbogbo wọn. Olódùmarè ò ní pa ohun wọn. Ẹni tí ò bá gbọ́ mi dára kó nawọ́ sókè. Gbogbo la máa ń gbóhùn agogo. Ohun ò ní kú mọ́ yín lẹ́nu. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ní ọjọ́ òní wípé ó wá sí ìmúṣẹ. Sunday Igboho inú gbogbo wa ló dùn sí ẹ torí pé bí bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ nígbà tí ó wà ní ìdálẹ̀ a sọ̀rọ̀ mo ṣàdúrà mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún gbèsè ayé ẹ pé iyì ló padà bọ̀ wá gbá o nǹkan báyìí ló bọ̀ wá dá sílẹ̀ o tó bá lelele ó sì bọ̀ wá rọ́ o gbogbo ẹ̀ pátá ló ṣẹlẹ̀. Nígbà tí mo gbọ́ nípa ìwé ẹ̀kọ́ èmi ni inú mi dùn sí jù o. Olódùmarè olófin mi sórí ìtẹ́ láíláí. Bẹ́ẹ̀ni. Mo tọ́ ọbẹ̀ ni mo fẹ́ sọ fún ilé mi. Kì í ṣe ayé àkọ́kọ́ tí mo kọ́ wá rè. Àbíyèsí wá sí ayé rí. Gbogbo iṣẹ́ tí mi parí gbà yẹn ni mo wá parí. Lágbára Ọlọ́run Olódùmarè. Iṣẹ́ tí wọ́n bá rán ikọ̀, òun náà nìkan máa ń jẹ́ àgbáyé máa jẹ́ iṣẹ́. Ìdáàbòbò òun ló ṣe pàtàkì jù, òun ló ṣe kókó jù. Nígbà kùtùkùtù òwúrọ̀, mo rántí dáadáa, tá a bá ti rí akọni ọmọ bíi Sunday Igboho ní gbogbo orígun mẹ́rẹ̀ẹ̀rin ilẹ̀ káàárọ̀ òjìrè, gbogbo àwọn alágbára, wọ́n wá pèrè àwọn jọ. Wọ́n wá bẹ̀rẹ̀ sí dá nǹkan agbára jọ. Wọ́n bẹ̀rẹ̀ sí dájọ́. Mo fẹ́ kí gbogbo yín mú mi lóhùn lénìí kékulé kó gbọ́ kó sọ fún toko. Gbogbo alágbára lẹ káàárọ̀ òjìrè. Gbogbo tá a bá ní kí gbogbo wa dájọ́. Ká dájọ́ fólú ọmọ yìí. Ọ̀rọ̀ máa ń sáfà yàtí. Ìtì ọmọ Àwọn orúkọ rẹ̀. tó jogún nǹkan láíláí kan kó pamọ́. Ó yẹ kí gbogbo wa kó jáde ní àtẹ̀mí tí mo bá yín sọ̀rọ̀ ẹ. Ọmọ ló kó náà lọ Tí sọ. mo jogún lórí ìtẹ́ yìí, àwọn tó ń ṣe ìdáàbòbò wa bí olú ọmọ yìí, èmi náà máa bẹ̀rẹ̀ sí kó tèmi jáde fún ilé mi. Bẹ́ẹ̀ ni bàbá mi. Nǹkan wà nílẹ̀ káàárọ̀ òjìrè. Bẹ́ẹ̀ ni bàbá. Ẹni tó bá mú òwú ló rò pé títí ló mú. Tó bá di òwú fún. A mọ̀ pé wù. A mọ̀ pé òwú ju òwú lọ. Ogun òkú wa nílẹ̀ káàárọ̀ òjìrè. Kò dẹ̀ ní ṣẹlẹ̀ títí láíláí. Àwọn aláṣekú wa nígbà kùtùkùtù ẹni tó ní òkígbẹ́ agbèjáde, ẹni tó ní ẹgbẹ́ agbèjáde, ẹni tó ní kánọ̀kò agbèjáde, ẹni tó ní ọ̀kẹ́, tó ní ọ̀pọ̀lọpọ̀ ẹrú, tó ní ọ̀pọ̀lọpọ̀
jagunjagun akọ̀jáde wọn kò lé akọni lọ́wọ́ kí ni wọ́n fi ń ṣoògùn náà owó ni ó wà nínú bíbélì ó wà nínú Quran owó ni kẹ̀kẹ́ ìyìn rere tó bá fẹ́ ká ewé tó fẹ́ ká egbò owó náà ló máa fi ṣe owó náà wà nù nǹkan tó fi ń ṣagbára ọ̀tọ̀ lóògùn ọ̀tọ̀ lówó ọ̀tọ̀ ní ìdáàbòbò Ọlọ́run Olódùmarè òun ló ṣe bẹ́ẹ̀ kí gbogbo wa ká gbáríjọ ká fọwọ́sowọ́pọ̀ fún Sunday Igboho. Ó ṣe Ọlọ́run ló sọ o ẹni tó bá fẹ́ràn Káàárọ̀ Oòjíire ó fọwọ́ kún lọ́wọ́ o ẹni tó bá ti fẹ́ràn wa ní Káàárọ̀ Oòjíire èmi jọ ìwọ ojú mi gbogbo yẹn ò já kò bá kankan dé o kábíyèsí o òun ló ní kíkọjú ló ńlá kọ ní orin tó wọnú gbọ́dọ̀ àwọn Fúlàní lọ gbogbo wọn ní yàdànù ní. Eégún burúkú ìjákèjákan. Ogun abẹ́nugbọ̀ngọ̀ a ní kó lẹ́nu kó láyà kó má ṣe ọ̀lẹ tíótíó ògùn ló jẹ́ bẹ́ẹ̀ o. Ọlọ́run ti kọ́kọ́ ṣẹ̀dá àyè fún ẹ. Àyàní nílò ògùn tó tọ̀ ọ̀gbun sọ fún yín o. O wà ní ṣìrìn. O ní ṣiṣẹ́ ìṣe. Iṣẹ́ gbogbo wa ló ń ṣe gbogbo tá a ní ká dájọ́ fún ẹ báyìí. Èyí tí bá lè dájọ́ ní gbangba bá dájọ́ fún ẹ lẹ́yìn. Èyí tí bá lè dájọ́ ní kọ̀rọ̀ bá dájọ́ fún ẹ. Wọ́n ní tó ògbẹ́ ní bá dá lójú kí àwọn ọmọ ìṣẹ́ wọ́n fi ẹ́ gbá nílé nítorí ó dájú. Ẹ̀mẹ̀wà gbogbo ìwé ẹkùn tó ń gbà pẹ̀lú olóyè Sunday Igboho mo dúpẹ́ lọ́wọ́ yín o. Wọ́n ní tó o bá láṣọ ogun tó o lọ́mọ ogun tó o lọ́mọ ogun wẹ̀yìn ẹ̀rọ inú gbogbo wa ló dùn sí ẹ. Bó ṣe ń ṣe ni kó máa ṣe lọ o bó ṣe ń ṣe ni kó máa ṣe lọ. Orí ọ̀fẹ́ lórí gbà àánú lórí gbà òkú lórí gbà ìgbà tó wá síbí kẹ́yìn ó ní wọ́n ń fara ní ẹ́ wọ́n ti mú gbogbo àkáǹtì wọ́n ti so gbogbo ẹ̀ mọ́lẹ̀ mo ní kò sí wọn yọnu agbègbèsẹ̀ mo lọ bá lọ́ọ̀yà ọlágbèsè alọ́sọ́tún alọ́sọ́sì báwo la ṣe máa ṣe àti gbogbo òrìyẹn Ọlọ́run ṣe Ọlọ́run dẹ̀ gba àkóso àwọn ẹ̀yà kan tiẹ̀ ní kábíyèsí ọ̀ni ó ti fẹ́ fi olóyè Sunday Igboho tó yẹ ó ti fẹ́ fi ká gbogbo ayé rí o mo ní èmi sùn ààrẹ orílẹ̀-èdè wa bú sẹ́ẹ̀lì mi ò mọ̀ bóyá ẹ rí àríkábíyèsí Sunday Igboho olóyè Sunday Igboho ìyẹn máa pọ̀ sí ìyẹn máa pọ̀ sí mo fi dá ẹ lójú lè ní ìwọ tó ṣojú wa ní Ifẹ̀ kọ́kọ́ tiẹ̀ tó gbọ́dọ̀ sí àìtóṣojú lọ́ṣun ní gbogbo Ọ̀ṣun máa pè ẹ́ mo máa pè ẹ́ kò tí ì kàn ẹ́. Ó ṣe pàtàkì púpọ̀. Ààrẹ orílẹ̀-èdè wa kú sẹ́ẹ̀rì rẹpẹtẹ. Mi ò tiẹ̀ rò pé mo rí ààrẹ tó rẹ̀ níbẹ̀ yẹn gan rí nígbò níta. Ẹ̀rí yẹn pọ̀ Olóhùn Olódùmarè àti àwọn aláṣepọ̀ wọ́n máa dúró de olóyè Sunday Igboho púpọ̀. Nígbà tí gbogbo orílẹ̀-èdè wa tá à ń sọ̀rọ̀ ọ̀rọ̀ Sunday Igboho là ń sọ. Yíyẹ ló máa ń yẹyẹ lé o. Yíyẹ ló máa ń dé àdàbà. Bó ṣe yẹ kò ní yẹ sílẹ̀. Bó ṣe yẹ kò ní yẹ sílẹ̀. Tó gbé lọ́wọ́ ẹ̀ ó lágbára o. Ó ti kọ̀tọ̀ sílẹ̀. Ó ti wá sáyé. Ó ti nípa ọ̀pọ̀lọpọ̀ ló wá sáyé tí
tí òun mọ̀ pa tó fẹ́ ní o ṣùgbọ́n ti nígbà o nítorí nílẹ̀ yìí òótọ́ ọdún olóńgbò mi nílẹ̀ ẹ̀sà mo fẹ́ kó fi òótọ́ ọdún sí i ọ̀dọ̀ lówó owó máa bẹ́ẹ̀ ní o owó máa bẹ́ẹ̀ ní ọ̀dọ̀ ní iyì torí owó la fi ń ṣe ilé ayé ìwà ayé la fi ń ṣòde ọ̀run tó bá lọ fẹ́ ṣe ìṣúra o fẹ́ ṣe owó náà fi ń rà bọ́n owó náà fi ń rẹ̀ tù owó náà fi ń rà dá owó náà fi ń já ewé àti egbò gbogbo ẹ̀ lágbára Ọlọ́run Olódùmarè àwọn aláṣekù àti orí ìyá wa kẹ́ mo wá fẹ́ rọ̀ yín o nítorí òótọ́ oníkẹ́gbẹ́ lọ́wọ́ nínú òru ẹ̀kọ́ ó ṣe pàtàkì òótọ́ ló máa ń tọ́ wá sáyé ilẹ̀ káàárọ̀ òjìrè o ẹ jọ̀ọ́ nítorí tọ́lọ́ ẹ má ro owó ẹ má gbìbọ̀dé iṣẹ́ tẹ̀ ṣe ìhó kan pa iṣẹ́ àyà níní ni iṣẹ́ ìlọsíwájú ni iṣẹ́ ìfọkànbalẹ̀ ni iṣẹ́ ìdàgbàsókè ni gbogbo wa mo tún sọ ẹ mú mi lóhùn dáadáa gbogbo wa ló yẹ ká gbárí jọ ká kó gbogbo tá a ní ká kó ní Sunday Igboho lọ́wọ́ àwọn àti ìjà bàbá àtọmọ tá a ti jà rẹpẹtẹ kọ́ ìtumọ̀ bí wọ́n ti jà dáadáa àwọn olùdíwọ́ òrìṣà tó bí tó gbọ́dọ̀ bí tó lọ ló bí tó lé ṣùgbọ́n bàbá ní bàbá mi ìníṣẹ́ àfi fún wọn ni àwọn gbogbo wà bí ó ti bá mi jà dáadáa ọmọ mi náà gbogbo yìí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n bá ní máa ta ìdàrú ni ọmọ burúkú ọmọ líle lọ́jọ́ tiẹ̀ ọmọ líle torí nǹkan káàrọ̀ òjìrè ló ń gbé lọ́wọ́ torí ẹ̀ ni mo ṣe máa ń wọ̀ ya tẹ bá mú dúdú báyìí ẹ̀rọ kó dùn mí ni kì í dùn mí omi tá a fi sẹ́yìn kì í mọ́ lára torí pé iṣẹ́ káàrọ̀ òjìrè lẹ gbé lọ́wọ́ kò yí ọ̀pọ̀lọpọ̀ pé àkìtàn ni mí ojoojúmọ́ ni mò ń gbọ́ rẹ àkìtàn oríṣiríṣi nǹkan ló máa ń kó lọ bá. Sunday Igboho ẹ̀rù bá mo ní ìwọ ló ní mí kò sí ìjà mọ́ ọ̀rọ̀ ilẹ̀ káàárọ̀ òjìrè ní ṣùgbọ́n mo wá sọ lónìí sẹ́ gbogbo alágbára ilẹ̀ káàárọ̀ òjìrè bójú owó ni ẹ bá mi gbé fún Sunday Igboho tó bá lọ́lá ni ẹ bá mi gbé fún Sunday Igboho orí ìwé àṣẹ ni mo ti ń sọ ọ̀rọ̀ yìí o tó bá jẹ́ ògùn ni ẹ bá mi gbé fún lóye Sunday Igboho àti gbogbo òru ẹkùn lápapọ̀ àwọn ẹlẹ́gbẹ̀jọ bẹ́ẹ̀ tó wà nínú lẹ́kẹ́ àrò ìgbọ́n bínú kí ló ń mọ ṣe ń ṣe lè fún Sunday Igboho ẹ̀yin náà yọjú síta ẹ̀yin náà yọjú bẹ́ẹ̀ni gbogbo agbárí sọ ọ́ ká gbé nǹkan fún ni kásàsì máa ràn káṣìṣe máa ràn bẹ́ẹ̀ni máa mú kí ó máa mú láti mú ọ̀rọ̀ bí ọ̀rọ̀ ó lè máa rí bẹ́ẹ̀ fún o ó máa ṣe bẹ́ẹ̀ fún o torí ìdí àṣẹ ni mo ti sọ yìí torí àṣẹ náà ló fi ń gbàjẹ́ òun lóru bí alábàálàṣẹ àṣẹ lórí ìtẹ́ yìí òun náà ni mo fi ń bẹ sọ yìí lọ kọ sílẹ̀ wá fúnẹ̀ sí yàtọ̀ lé ní o. tó o bá ti ń wá ajé báyìí wọ́n kọjú sí ibikíbi tó bá wà bẹ́ẹ̀ làwọn ayé ni o ní ọ̀ní sọ bẹ́ẹ̀ lọ́jọ́ àti lọ́dọọdọ ojoojúmọ́ láìpẹ́ ojoojúmọ́ ọjọ́ kan péré ní òkúnyọ owó jáde láti ṣe ètùtù lórí ìtẹ́yìn nínú gbogbo ọdún bó ṣe wà nìyẹn àtọlẹ̀bọ́lẹ̀ ni mo wá sọ fún ẹ mo fún ẹ ní àṣẹ yẹn mo máa gbàṣẹ adé lọ àṣẹ gbogbo ògùn máa gbà lọ àṣẹ ìdáàbò ògùn máa gbà lọ àṣẹ ìlọsíwájú máa gbà lọ onígbà ọmọdé fẹ ògbé náà kárí àgbàgbà fẹ òṣùṣù káwọdọ ọba náà tó lórúkọ tá à ń pè wá. olókùnrin yìí ẹ̀ wọ́n padà jọ wọ́n lóde ọjà ìgbòho wọ́n ní ìtàwọn jogún lọ́dọ̀ bàbá ńlá wọn lọ́dọ̀ Oòduà onílẹ̀ fẹ́ kí àwọn ìdíkùtù rẹ̀ àwọn èrí jagun ọba tó ń jẹ tó fún ní jẹ ọmọ ìdíkùtù bẹ́yẹ ìgbẹ́ ó ní tó ń jogún yìí àgùntàn bọ̀lọ̀jọ́ yìí kí ni ká fi ṣe wọ́n ní ó di ọjà òjìgbó mẹ́kù
wọ́n ní ta ní ká gbé orí fún, wọ́n ní ká gbé fún Ẹ̀gbá ọmọ Aké, wọ́n ní ta ní ká gbé Ìwó fún, wọ́n ní ká fún Ìjẹ̀bú ọmọ Ògbòròdú ọmọ Ewúrẹ́ fàṣẹ bá wọ́n ní ta ní ká fi ọpọlọ fún, wọ́n ní alára ló lọ́gbọ́n ayé olónímọ̀ wọ́n fi gbogbo tó yẹ kọ́ ní wọ́n ní ìfun àti ẹ̀dọ̀ wọ́n ló kọ́ gbé fún àwọn ìyá mi àlà káàpàá àwọn láyé wọ́n kó lọ lágbára Ọlọ́run Olódùmarè ìdí ayé torí gbogbo olúkálukú ló ń wá káàkiri lágbára Ọlọ́run Olódùmarè ayé ò ní mú ẹ. ó wá kú gbogbo kan o wọ́n ní ibo la máa mú lọ wọ́n ní èèwọ̀ òrìṣà ẹrù Oòduà orílẹ̀-èdè bàbá ńlá kú bàbá wa wọ́n ní àṣẹ tó wà lára tọ̀gbọ̀lọ̀jọ̀ ẹ̀kọ́ ọmọ la máa mú sí wọ́n ní a máa mú padà sí ọ̀dọ̀ Olúfẹ̀ ni o wọ́n ní bọ́lá Olúfẹ̀ máa fi sí wọ́n ló máa da padà sórí ahọ́n ẹ̀ wọ́n da padà sórí ahọ́n mi o a máa gbà bí gbà ọtí ni o. mo gbà lọ́wọ́ àwọn aláṣẹkù mi àṣẹ tó fún Olúfẹ̀ ń dọ́kì ní àná wọ́n ní mo fi ń wúre fún ẹ gbogbo tí mo wílẹ̀ ní àràárọ̀. Gbogbo àdáwọlé ayọ̀rí sí gbogbo tí mo wílẹ̀ ní àràárọ̀ bó ṣe sọ a máa tulẹ̀ ló tu fẹ̀ ní tí Ọọ̀ni máa ń ṣe nìyẹn Ọọ̀ni Olúbùṣe kìíní òun náà ló lọ tulẹ̀ nígbà tí Ìjẹ̀bú àti Ẹ̀pẹ́ Èkó Ẹ̀pẹ́ tí wọ́n ráyè ṣe owó mọ́ àwọn òyìnbó tí gbogbo ẹ ti dàrú ni wọ́n ní kí Ọọ̀ni Olúbùṣe kó wá 1903 Ọọ̀ni ò jáde rí orí ọ̀fẹ́ yẹn mo nígbà ẹ bàbá máa rọ̀ owó wúlé ohun nílẹ̀ bàbá gbọ́ àwọn aláṣẹkù mi ti ṣètùtù yẹn kọjá tí Ọọ̀ni fi lè ráyè jáde Sunday Igboho náà ti mẹ́nu bàtẹ̀ yẹn tó tọ́ ní bó ṣe rí yẹn pátápátá títí dé wọrí títí délẹ̀ Ìgbò ló jáde láàfin bẹ́ẹ̀ ló sọ fún yín ó ṣe lẹ káàárọ̀ òjì rẹ̀ nìkan o pátápátá ló jáde wípé Ọọ̀ni jáde Olúfẹ̀ jáde báwo la ṣe fẹ́ ṣe àròrí gbé o kí àjàkálẹ̀ àrùn tó bá wọ ọ̀dọ̀ àwọn wa kó wá wá sórí ìrùn ẹ̀ lénìí oríire ló máa mú jáde. Àṣẹ. Wà nínú ìlú ẹ̀kọ́ àyájẹ yìí o. Orí nǹkan pérépéré lẹ́ ń ṣe fún alẹ́ káàárọ̀ òjíire. Ogun òní ajínigbé, ogun ọ̀la ajínigbé, oríṣiríṣi yẹ kó rí bẹ́ẹ̀. Àwa ní akọni ọmọ, àwa ní ká tún máa fà á lọ́lẹ̀. Ẹnikẹ́ni tó bá lò máa fà á lọ́lẹ̀, ó ló máa lù. Lọ́kọ́ sílẹ̀ o lórí ìtẹ́ èmi ti gbárùkù tiẹ̀ o. Ilé ìta máa gbé jáde lójú ayé, ìka máa gbé jáde nínú kọ́lọ́fín, gbogbo ẹ̀ ló ti jẹ́ títí ẹlẹ́. Gbogbo tí mo wílẹ̀ nípa àràárọ̀ mọ́. Àyíbẹ̀ àṣẹ bẹ́ẹ̀. Àṣẹ bẹ́ẹ̀ àrí bẹ́ẹ̀. Àyíbẹ̀ àṣẹ bẹ́ẹ̀. Àṣẹ bẹ́ẹ̀ àrí bẹ́ẹ̀. Àyíbẹ̀ àṣẹ bẹ́ẹ̀. Àṣẹ bẹ́ẹ̀ àrí bẹ́ẹ̀. Tó ó balẹ̀ ó dàṣẹ. Fún ìlú Ẹkùn mo máa pe gbogbo àwọn èèyàn tó jẹ́ ìkan lálẹ́ káàárọ̀ òjíire wọ́n ṣe máa fi ọlá sí inú yín láti máa fi ṣiṣẹ́ gbogbo tẹ́ bá nílò màá máa wá wọn tẹ́ bá ti tó bá kù díẹ̀ tó sáfẹ́rẹ́ tó kù díẹ̀ káàtó ẹ wá ránṣẹ́ sí mi. Gbogbo wọn lọ́lọ́kan ọ̀jọ̀kan wípé ọmọ yìí ẹ jẹ́ agbárí tọ́ ẹ jẹ́ ká gbárùkù tì ẹ jẹ́ ká jọ ṣe é fi
fìyẹn dá mi iṣẹ́ tèmi á ṣe nìyẹn. wọ́n á ní tí ògùn ẹni bá wá dáyàn lójú àwa fi kọ́kọ́ darí ẹni tó bá fẹ́ dáṣọ fún yàn àwọn tọrọ ẹ̀ èmi tí mo ní mo fẹ́ dáṣọ fún yín nígbà ìṣúná nígbà ajé ìyẹn la lè sọ síta eléyìí táwa dúró lọ́nà àwọn baba ńlá wa àwa sọ nínú agbára wa nílẹ̀ Yorùbá o ẹ tó bá ní òsì ó tọ́ra ẹ̀ ní gbogbo wa máa gbárí sọ ẹ̀ máa jọ kó fún ẹ ní pé máa jó lọ èmi wá fẹ́ dá májẹ̀mú 100 million naira. Mama fún ẹ díẹ̀ màá kọ́ fún ẹ ó máa gbà ní ẹ̀mẹ́wàá oríṣi ìgbà tó máa pẹ́ síra 100 million wàá gba 10 million lọ lẹ́nìí. ìyẹn mo fi ṣe abẹ́rẹ́ ní o mo fi paroko sí àwọn ọmọ káàárọ̀ òjìrè ní gbogbo àwọn ọmọ káàárọ̀ òjìrè tó jẹ́ nílá tó jẹ́ pípẹ́ ọlọ́run dá wọn tó dá gíá tó dá ṣákíá mo ṣàfihàn lẹ̀ gẹ́gẹ́ bí wọ́n máa bá wọn sọ̀rọ̀. Kábíyèsí. Torí pé ìgbà ìkẹ́ báyìí. Olófọwọ́ ti lé. Ìgbà aláàbò olófọwọ́ tó kiri. Alágbàdẹ̀dẹ̀ tó ti ní kúfò káàkiri ní gbangba. Ó yẹ ká kọ́wọ́ tiẹ̀. Torí ìdí èyí tí mo ní mo ṣe yìí mo mọ̀ pé mo tún ṣì máa ṣe jù bẹ́ẹ̀ lọ. Kábíyèsí. Eléyìí kó ká tó fi bẹ̀rẹ̀ ní kó lè fi paroko ní gbogbo ẹ̀yin ọmọ káàárọ̀ òjìrè kẹ́ ẹ tóbi dáadáa torí pé ìdáàbòbò ó ti lọ síwájú gbogbo wa o Ọọ̀ni ti ṣe tiẹ̀ báyìí o ẹ̀yin ni kẹ́ wá bẹ̀rẹ̀ kẹ́ lọ wá bẹ̀rẹ̀ máa ṣe ti yín náà fún ìlú ẹkùn. Ó ti ṣe é ṣe àbí ó ti ṣe é.